ìwé tó ń pè yẹn àwọn ti fídíò rẹ̀ tó lọ́ bá ti pè ìwé tó máa ṣe wà bá wọn sọ. Mo fẹ́ kọ́kọ́ wo nǹkan tó wà ní ìwé yẹn náà wọ́n á wò ó wá bá wọn sọ. Bẹ́ẹ̀ nípa àwa ìpínlẹ̀ gbogbo àwa ìpínlẹ̀ mẹ́jọ tó wà ní Yorùbá gbogbo wa àti dá dúró àti Nàìjíríà mọ́ àtàwọn èèyàn ò believe but a fẹ́ fún wọn evidence kò lò pé bó ṣe rí nìyẹn àtàwọn ò believe aláwọn tó lọ dìbò ń gbà yẹn wọ́n lọ dìbò wọn àmúwẹ́ akọlẹ́dà sí federal government akọlẹ́dà sí ìyẹn tẹ́lẹ̀ sí pé ìbò tó ń di òkò kan wá o torí àwa ti jáde láti Yorùbá tó sì wá sí láti jáde gbogbo ẹ̀ la fẹ́ ṣàlàyé fún wọn tó ó yẹ kí ìjọba ti bẹ̀rẹ̀ sí ìka ti bẹ̀rẹ̀ sí ìṣèjọba àwọn gómìnà àti palẹ́tà wọn wá expect àwọn adelé wọn wá gbàjọba lọ tí wọn pé ibẹ̀ yẹn ò kúrò láti wá vacuum tó dìgbà táwa bá dé dẹ̀ gbogbo àwọn olórí tó gbogbo àwọn olórí orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè gbogbo àgbáyé wọ́n ti gbé kíní wá sí international airport sí pé ẹ káàbọ̀ ẹ ti rí wa níbẹ̀ wọ́n ti translate ẹ̀tọ́ ọmọnì wọ́n translate sí Yorùbá gbogbo evidence yẹn wà níbí lẹ́tà gómìnà wà níbí wà ní báàgì níbí so àwọn èèyàn lè understand pé wọ́n kàn fẹ́ fa àwọn èèyàn sínú òkùnkùn wọn jẹ́ kán rí nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá ń fi ọ̀rọ̀ ìbò wọ́n ṣàbí ń pariwo pé ìbò kò sí wọn tó kọ́ tábà ṣe tán a máa dìbò wa fúnra wa ń bí wọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ àníwọ̀n gbọ́dọ̀ ṣe pé àwa la máa fúnra wa kùn bẹ́ẹ̀ ṣe ń sọ wa fúnra wa so nǹkan tá à ń tà bí ṣe ni. ok bẹ́ẹ̀ ó yé mi bàbá náà ti bá àwọn náà ní kí wọ́n kò problem wọ́n ti kó jẹ́ nípa láti church ní tó wà náà mo ti lọ bá wọn bẹ̀rẹ̀ ní kí lọ bá wọn sọ̀rọ̀ kò máa ní kí n bá wọn sọ̀rọ̀ ní. Mo kí gbogbo ẹ ti fún wọn mẹ́ẹ̀. Mo kí gbogbo àwa ọmọ Yorùbá mo kí àwa ọmọ ládé ọmọlógo àwa tí a gbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá gbogbo apárápátá èyí tí a ti gba ìwé tó wà lọ́wọ́ wa wọ̀nyí ẹ jọ̀ọ́ ẹ má bínú fún àǹfààní gbogbo wa ní o pàápàá jùlọ òmìnira orílẹ̀-èdè Yorùbá ó ti dúró o a ní ká kàn wá sọ fún gbogbo apárápátá pé ká máa gbáradì à ń múra láti lọ pàdé ìjọba Adele tí a mọ̀ sí provisional government tẹ́ bá wo inú ìwé ọwọ́ yìí yẹn ẹ rí mọ̀ pé màmá wa Chief Mrs. Modúpẹ́ Ọlá Onítìrín Abíọ́lá wọ́n ń bọ̀ láìpẹ́ sí orílẹ̀-èdè Yorùbá tó bá dẹ̀ ti dé ẹ jẹ́ gbogbo akátúyàyà lógún lọ́gbọ̀n ká lọ pàdé wọn àwọn gómìnà tá a ní ìpínlẹ̀ mẹ́jọ wọ́n ti gba lẹ́tà wọn lọ́wọ́ wa o tó a ti fún ọ ní lẹ́tà ẹ̀ẹ́dẹ̀ ìgbìmọ̀ àjọ àgbáyé tá a mọ̀ sí United Nations àwọn náà ti gbà wá wọlé sí Committee of Nations so a ti wà ní orílẹ̀-èdè Yorùbá ń sìn a ò sí ní Nàìjíríà mọ́ o so tó bá lẹ́ni tó sọ fún mi pé you a Nigerian ẹ sọ fún ọ pé àmì Yorùbá ní ẹ̀ ń ṣe Nàìjíríà o torí pé orúkọ Nàìjíríà ti expire Olúwa ti bá wa fagilé ó ti bá wa fàjọba wọn ya kò sí wọn tó ń jẹ́ Nàìjíríà mọ́ àwa Yorùbá àwa ni à ń jẹ́ Yorùbá orílẹ̀-èdè Yorùbá ni wá torí náà kọ́ àyíntẹ́lọ̀ kọ́kọ́ máa dá sí orílẹ̀-èdè Yorùbá ó fi Yorùbá sí lẹ́nu tó ń sọ tí gbogbo wa dẹ̀ ń rí i pé lóòótọ́ Yorùbá là ń sọ ìgbà tí lọ lùgàdì dé ní 1914 òun ló lọ so wá pọ̀ o orílẹ̀-èdè mẹ́ta ló so pọ̀ o ìyẹn orílẹ̀-èdè Ìgbò orílẹ̀-èdè Haúsá àti orílẹ̀-èdè Yorùbá ó so wá pọ̀ ó wá pè wá lórúkọ tá ò jẹ́ alẹ́ ẹ̀ ló fún wa lórúkọ tẹ̀ ń jẹ́ lè ní o tí gbogbo yín tẹ́ ń sọ pé Nàìjíríà yìí o ó ní kó máa pè ní Naija area òun náà sọdá Nàìjíríà pọ̀ ibi tọ́lọ̀ ti máa wá mú wọn wọ́n ní tábà ti pé ní 100 years tábà ti mọ̀ pé 100 years pé tí pàpẹ́ pọ̀ ọ̀bá tó mọ́ kó máa bá tiẹ̀ lọ ṣe ibi tọ́lọ̀ ti mú nìyẹn ó ti mọ̀ pé a kì í ṣe ẹ̀yà kan
a ní èdè kan a dẹ̀ ní àṣà kan torí náà kọ́ ìgbà tá máa pé 100 years yẹn a pé 100 years sí 2014 òun ni a pé ní 100 years a wá sọ fún wọn pé à ń lọ sọ́dà tó ní kálukú máa múra láti máa lọ ṣùgbọ́n àwọn gbẹ̀ngbẹ̀bọ jẹ́ olóṣèlú wọ́n tún wá padà lọ́wọ́ lọ bá wọn ó dìbò tó bá dẹ̀ ti dìbò wọ́n ní nǹkan títí renew amalgamation míì fún wọn nìyẹn oko ẹrú mi náà ti kó wọn fi ní ọ̀nà kan sí nìyẹn àwọn wá ń sọ fún wọn sì pé àwọn ò dìbò mọ́ àwa sọ fún wọn ní last year torí November 20 last year òun la gbòmìnira la ṣe declaration Yorùbá nation December November last year ni a dòmìnira tá a ṣe declaration wa November 20 last year November 2022 òun la dòmìnira láti gbà yẹn a ò sí Nàìjíríà mọ́ United Nations dẹ̀ ti gbà wá wọlé àwa ń sọ fún wọn sì pé a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba wa ìjọba orílẹ̀-èdè Yorùbá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ọ̀dọ́ yẹsà ẹ̀yin ọ̀dọ́ gbogbo lẹ́ni ṣeéṣe ẹ̀yin ọ̀dọ́ lọ́wọ́ sọ pé ẹ̀fẹ́ rògbò ìlò ìṣe tó fẹ́ máa jókòó sínú bẹ́ẹ̀ nàìjà ẹ máa níṣẹ́ òsínwó orílẹ̀-èdè Yorùbá iṣẹ́ máa wà o ìpínlẹ̀ méjọ la ní orílẹ̀-èdè Yorùbá o gbogbo ilé tí wọ́n fi ń tàn yín jẹ́ pé federal government ti fẹ́ fún yín lówó kan irọ́ náà ń pa wọn lówó kan tó fẹ́ fún yín ṣèbẹ́ rí sí pé fẹ́ gbogbo ìjà yín báyìí ó lọ sí nìjẹ́ ó lọ pèsè òkú bá wà bá yín bí tó ẹgbẹ́ àbí sọ fún yín pé ẹ lọ múra ẹ gbáradì ẹ tẹ́bá wo gbogbo tó wà ní ìwé ọwọ́ yìí ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ títí dé yunifásitì level ló wà bẹ́ẹ̀ o a ti ní ìkọ́ta fẹ́ fi tọ́jú ara wa a ní àlùmọ́nì ilẹ̀ tó bá jẹ́ bí túbẹ̀ tó àlànà àbá bí wọ́n ti tó wa òun ní Canada ní òótọ́ fi develop Canada lè ní o àwa ní second largest all over the world ìtiwá lè rí ìṣìjú lọ 16 items tó wà ní bíbí mẹ́wàá lẹ́kọ̀ọ́ yàtọ̀ lè tọ́jú ara apart from gold apart from gbogbo àpótá ní gbogbo tó rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Yorùbá ṣùgbọ́n tó bá ti kó bí ọlọ́mọ fi tọ́jú ara wọn ọmọ àlọ́ fi tọ́jú ara wọn ni o àwa tá a ní nǹkan wa ìyá máa jẹ wá ànílè sọ̀rọ̀ ẹ̀rí ti lọ́wọ́ ní bíi náà lọ́wọ́ ní abẹ́ẹ̀kọ́ báyìí wọ́n ní ẹjọ́jọ́ ìrẹ́jọ́ náà wà níwájú gómìnà mi sí lánàá mo bẹ́ẹ̀ tó pẹ́ bá àwọn sọ̀rọ̀ ọ̀bẹ mo bẹ̀ sí yára àwọn ọ̀dọ̀ àwọn báyìí ẹ dúró lójú àbá níbi àti máa ṣàlàyé fún wa ìbílẹ̀ tó dúró tó lè gbọ́ fún wọ́wọ́ àwọn ọlọ́pàá àwọn tó bèrè ọ̀mọ̀lẹ́kùn tó lọ́wọ́ bá mi tó bá mi bẹ̀ tí wọ́n ṣàlàyé fún pé ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà lórílẹ̀-èdè Yorùbá bára ní ẹ̀rọ àpapọ̀ bí ìyáálé ti gbé kalẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ bá jẹ́ Yorùbá pẹ̀lú o nílá ìlú o nílé ìlú o níyàwó ìlú o níbi ilé ìlú o tó bá ti jẹ́ Yorùbá ẹ̀ta kúrò o tó bá jẹ́ bára fún wa lẹ Yorùbá ni o àwọn ọ̀kọ́jà ìpínlẹ̀ mẹ́ta tá a rí ìpínlẹ̀ Yorùbá o àwọn ọ̀dọ́ Àbújá o tó bá ti lọ sí Àbújá o tó ìbí ìyẹn tá a bá lọ pé gbogbo ẹ̀yin Yorùbá ẹ̀ka ọ̀gbọ̀n yìí pẹ̀lú ọ̀gbọ̀n náà oní òní wọn ni ìrẹ́lẹ̀ òní wọ̀ ayẹyẹ kákọ́tọ̀ ìgbàkẹ́rẹ́ òní wọ̀ nígbà wọlé lábẹ́ olùbàdàn òní wọ̀ ìyá aláwọ̀ gbé wọn lórúkọ jẹ́ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ti sísì o mo ti yẹ̀ sí yìí o mo bá wọn jàǹfààní ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ ní 1979 to 1983 bàbá ó lọ́wọ́ mo là pé mo lè pa ìjọba